ọ̀rọ̀ Awújalẹ̀ àwọn alátakò ti dìde sí Wasiu Ayinde o. Ohun tó bá dáa kì í ṣe fẹ́nìkan, bí ọ̀rọ̀ bá sì ti di ọ̀rọ̀ ọba ńlá báyìí, odidi Awújalẹ̀ ẹni tí yóò jẹ oyè náà yóò múra gidigidi ni o. Láti ìgbà tí ọ̀túnba Wasiu Ayinde Anífowóṣe ti jáde láti du ipò Awújalẹ̀ tó ṣí sílẹ̀ láti ọjọ́ 13 oṣù keje ọdún 2025 yìí, tí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ti wàjà. Àtìgbà náà ni ọ̀rọ̀ náà ti dá awuyewuye sílẹ̀ láàrin ìdílé ọba Jabdiara, níbi tí ọkùnrin olórin fújì náà ti jáde. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Kwan1 ti kọ̀wé ẹ̀ lọ́jọ́ 3 oṣù kejìlá yìí, tí ìwé náà sì ti fọ́n ká orí ayélujára, ni àwọn ọba míì ti dìde pé kò sóhun tó jọ o. Àwọn yóò bá du ipò náà, àwọn yóò sì takò dáadáa. Àwọn míì gan kò tiẹ̀ bá ti Wasiu wá o, àwọn kan sọ pé àwọn ní ipò náà tọ́ sí ni. Bí a sì ti ń wí yìí, àwọn ọmọ ọba tí wọ́n ti fojú hàn láti ìdílé Jabdiara yìí ti pé 4, bẹ́ẹ̀ làwọn míì ń múra láti jáde. Bó tiẹ̀ jẹ́ láti inú oṣù kẹwàá lọ́jọ́ 18 oṣù náà ní ọ̀túnba Gíwá Abíọ́dún Ọ̀nànúgà ti kọ̀wé tiẹ̀ pé òun náà fẹ́ jẹ Awújalẹ̀. Àsìkò yìí lọ̀rọ̀ náà tó jáde sí gbangba gan pé Ọ̀nànúgà náà ti jáde o. Ọ̀nànúgà nìkan kọ́, Ọláṣẹ́ní Ọ̀tún ti jáde, bẹ́ẹ̀ sì ni ọ̀túnba Babátúndé Alátiṣe. Ṣùgbọ́n ẹnìkan tí ìjáde tiẹ̀ ṣẹ̀rù bà àwọn tó kù àti gbogbo àwọn ìjòyè ni ọ̀túnba Adékúnlé Hasan. Yàtọ̀ sí pé dókítà òyìnbó kan tó ti ṣiṣẹ́ náà dé ojú àmì ni, ìdílé Jabdiara lòun náà ti wá. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ tiẹ̀ ti yàtọ̀ ni pé níṣe lòun kó àwọn àgbààgbà ìdílé àti olóyè ńlá lágboolé wọn àti níjẹ̀bú òde jọ. Ó mú ọba aládékìn òkè àkó dání, ìyẹn ọba Adénọ́lá Ọ̀ṣúnsanmí. Bẹ́ẹ̀ ló mú bá àgbìmọ̀ gbogbo Ìjẹ̀bú Alhaji Fásí Yusuf àti olórí ẹbí Jabdiara gan ọmọọba Akínọlá Ọdẹ́dínà. Èyí tó fi hàn pé àwọn ẹbí náà gan mọ ohun tó fẹ́ ṣe. Àwọn èèyàn sì ròyìn ọkùnrin yìí pé ó pẹ́ tí òun ti ń bá àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba níjẹ̀bú òde ṣe, bẹ́ẹ̀ ló sì súnmọ́ kábíyèsí Adétọ̀nà tó wàjà gbágbáágbá. Ohun tí àwọn èèyàn wá ń wí ni pé nígbà tó jẹ́ ọjọ́ kejì tí Wasiu Ayinde jáde ni ọmọọba yìí náà tún jáde. Ó ṣeéṣe kó jẹ́ àwọn àgbààgbà kan ni wọ́n fà á síta pé kó tètè jáde láti wá kó Wasiu lójú, kó sì fi ara ẹ̀ hàn bí ẹni tó kún ojú òṣùwọ̀n gan-an. Ṣùgbọ́n nínú àwọn yìí, àwọn kàn fẹ́ bá Wasiu du ipò náà ni. Àwọn kò kọ ẹni tó bá jámọ́ lọ́wọ́. Èyí tó le nínú ọ̀rọ̀ oyè náà báyìí ni ti àwọn kan tó ń takò Wasiu Ayinde pé kì í ṣe ọmọ ìdílé lọ́balọ́ba. Bẹ́ẹ̀ làwọn míì ní ó ti di ìdílé méjì tí yóò sọ pé òun ti wá láàrin ọdún méjì síra wọn. Àwọn yìí ní nígbà tó fẹ́ jẹ oyè ọ̀túnba Ìjẹ̀bú, ìdílé àwọn afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ ló lóun ti wá. Ìyẹn ló sì ṣe di ọ̀túnba afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ níjẹ̀bú òde. Torí Wasiu ní ọmọ ibẹ̀ lòun ń ṣe ni o, pé àfi bó ṣe tún yí padà bìrí tó ní ọmọ Fúnṣẹ́gbùwà lòun. Torí pé ibẹ̀ ni ọba kan báyìí. Àwọn yìí náà ni kò sóhun tó jọ pé nígbà tí ọ̀rọ̀ bá dé ojú ẹ̀, àwọn yóò ṣí kinní náà láwẹ́láwẹ́ fún un. Àmọ́ nínú gbogbo àwọn alátakò yìí, tẹ́nìkan tó kọ̀wé síta lórí ọ̀rọ̀ yìí ló le jùlọ o. Ọmọọba Sàlámì Àgùrọ̀ ọdún sì ni. Ó fẹ́rẹ̀ má sí àwọn èèyàn pàtàkì ní Ìjẹ̀bú Òde tí ìwé náà kò dé ọwọ́ wọn. Bẹ́ẹ̀ náà ló kọ sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde tí ọ̀rọ̀ náà kàn gan-an. Lẹ́tà náà le díẹ̀ ó jàre, nítorí láti ìbẹ̀rẹ̀ ló ti mú ọ̀rọ̀ náà tó sì sọ ìdí tí Wasiu Ayinde kò fi lè jẹ Awújalẹ̀ láéláé. Olórí ẹbí Fúnṣẹ́gbùwà tí Awújalẹ̀ kan ìdílé ẹ̀ ló kọ́kọ́ kọ lẹ́tà náà sí, ìyẹn ọmọọba Lateef Owóyẹmí. Láti ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n sì ti pín lẹ́tà náà káàkiri. Báyìí ni lẹ́tà náà ṣe lọ o. Sí gómìnà Dàpọ̀ Abíọ́dún, olórí ẹbí Lateef Adédayọ̀ Owóyẹmí àti gbogbo ẹ̀yin odi àti ìgbìmọ̀ lọ́balọ́ba Ìjẹ̀bú Òde. Èyí ni ìpè pàtàkì pé ká di ipò Awújalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú mú gírígírí o, ká sì má ṣe jẹ́ kí wọ́n pa ìtọ̀sẹ̀ ìdílé run níbi tí wọ́n ti ń forúkọ àwọn tó fẹ́ jọba sílẹ̀. Ẹ̀yin èèyàn ńláńlá yìí, gẹ́gẹ́ bí ojúlówó ọmọọba láti ìdílé Bubiadé tí a jẹ́ ẹ̀ka kan nínú àwọn lọ́balọ́ba Fúnṣẹ́gbùwà tí oyè Awújalẹ̀ yìí kàn báyìí,
mo kọ̀wé yìí sí yín pẹ̀lú ọkàn wíwo àti ìrètí pé ẹ ó fòótọ́ yanjú ọ̀rọ̀ yìí ni. mo fẹ́ fi dá yín lójú pé ìwà ìbàṣàjẹ́, àrífín àti ẹ̀gbin gbáà ní lẹ́tà tí Alhaji Wasiu Ayinde Adéwálé Ọlásùnkànmí Ọmọgbọ́láhàn Anífowóṣe kọ, ìyẹn ni tí wọ́n ń pè ní Quam 1 tàbí King Wasiu Ayinde. lẹ́tà tó kọ síta lọ́jọ́ 3 oṣù kejìlá 2025 yìí pé òun náà fẹ́ jẹ ọba Ìjẹ̀bú Òde, tó sì ń kí ara ẹ̀ mọ́ ìdílé Jádíàrà láàrin Fùnṣẹ́ngbùwà. bẹ́ẹ̀ oyè tó jẹ níjọ́sí Ọ̀túnba Afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ ti fi hàn pé ìdílé àwọn Afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ ló ti wá. ipò 3 sì lèyí wà nínú ètò jẹ́-kí-n-jẹ oyè Awújalẹ̀. mo fẹ́ rán yín létí bí a ṣe ń jẹ oyè ọba Awújalẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé o, gẹ́gẹ́ bí wọ́n ti là á kalẹ̀ nínú òfin. ìdílé Aníkiláyà ló ṣáájú, Fùnṣẹ́ngbùwà àwọn tó kàn yìí ló tẹ̀lé, lẹ́yìn náà ló kan Afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ àti Gbélébùwà. àwọn ọmọ ọba ọkùnrin láti ìdílé wọn ní máa jẹ Awújalẹ̀, àfi níbi tí kò bá ti sí ọmọ ọkùnrin nìkan lobìnrin lè jẹ. nínú ìdílé Fùnṣẹ́ngbùwà yìí, níbi tí Alhaji Lateef Owóyẹmí ti jẹ́ olórí ẹbí, ẹ̀ka 4 làwọn náà pín sí. Jádíàrà tó jẹ́ àkọ́bí, Fùnṣẹ́ngbùwà ojúlówó, Bùbíadé àti Túnwàṣẹ. ẹnikẹ́ni tí wọ́n bá wá fẹ́ fà kalẹ̀ láti dupò ọba láti ìdílé mẹ́rẹ̀ẹ̀rin yìí gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọn yóò lè tọpasẹ̀ ilé wọn láti ìbẹ̀rẹ̀ títí dé ọ̀nà jíjìn dáadáa. ìyẹn ló ṣe jẹ́ pé èyí tí Wasiu Ayinde ń wí yìí, ìtọ̀sẹ̀ ilé wọn kò lè jẹ́ kó ṣeé ṣe. ọjọ́ 3 oṣù kẹta ọdún 1957 ni wọ́n bí Wasiu Ayinde sí ìta Àgàràwú láàrin Èkó. Alhaji Ayinde Anífowóṣe ni bàbá ẹ̀, oníṣòwò ọmọ Ìjẹ̀bú Òde kan tí kò súnmọ́ ìdílé ọba rárá ni. ìyá tó sì bí Ìlúpéjú Èkìtì ló ti wá. kò sí ìwé ìtàn ẹbí kan, ọ̀rọ̀ àtẹnudẹ́nu kan tàbí àkọsílẹ̀ kankan tó sọ Wasiu papọ̀ mọ́ agboolé Jádíàrà tó ń sọ yìí rárá. nínú oyè tí wọ́n fi ọkùnrin yìí jẹ tẹ́lẹ̀, Ọ̀túnba Afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ ni, èyí sì fi hàn bí ẹni tó ṣeé ṣe kó jẹ́ ìdílé náà ló ti wá. àmọ́ láti wá yípadà bìríkó ní ìdílé Jádíàrà ló ń ti wá yìí, ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ tí ò sì ṣeé gbà wọlé ni. ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí olórí ẹbí ló kàn o, láti fi orúkọ ẹni tí kì í ṣe ọmọ ìdílé ọba kan ránṣẹ́ sí àwọn tó ń ṣètò láti fi Awújalẹ̀ jẹ. olórí ẹbí tó bá ṣe bẹ́ẹ̀ gbàbọ̀dẹ̀ ni o. ó ta ogún ìdílé wọn, ègún ayérayé sì ni. ẹni náà yóò ba ètò jẹ́-kí-n-jẹ tó ti wà nílẹ̀ Ìjẹ̀bú láti ọjọ́ yìí wá jẹ́ ni. yóò ba òfin tí àwọn afọbajẹ ń tẹ̀lé lórí ọ̀rọ̀ oyè Awújalẹ̀ jẹ́. yóò fààyè gba àwọn àjòjì láti kàn déédéé wá kí wọ́n ní àwọn yóò jẹ ọba Ìjẹ̀bú Òde. bákan náà ni kò ní jẹ́ kí àwọn aráàlú tilẹ̀ ní àpọ́nlé kan fún ètò ọba jíjẹ mọ́. bẹ́ẹ̀ ni yóò fi po Awújalẹ̀ Ìjẹ̀bú wọ́lẹ̀ káàkiri. ọdún 75 65 years ni ọba wa tó wàjà lò, tó sì fi àsìkò náà gbé ìṣọ̀kan, ìlọsíwájú àti pàtàkì ipò ńlá fún ọba wa kalẹ̀. a ò gbọ́dọ̀ wá san lẹ́san aburú pẹ̀lú fífi ipò náà wọ́lẹ̀ nípa sísọ di ipò àwọn kárí ni ajófòyìnbó tàbí àwọn tí wọ́n kàn fẹ́ mú ìfẹ́ ọkàn tí wọ́n ṣe lásán. mo wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ àwọn ìdílé Fùnṣẹ́ngbùwà pé kí wọ́n kọ ìwé mo fẹ́ jọba tí Wasiu Ayinde kọ sí wọn yìí, kí àwọn odi ṣèwádìí ìtọ̀sẹ̀ ìdílé ẹnìkọ̀ọ̀kan tó bá jáde pé òun nífẹ̀ẹ́ sí àtijọba yìí. kí gómìnà pàápàá sì rí i pé ọmọ ọba tó kún ojú òṣùwọ̀n pátá ni wọ́n fi sípò náà. ẹ jẹ́ ká ṣàpọ́nlé fún olóògbé Awújalẹ̀ Síkírù Adétọ̀nà nípa fífi ọmọ ọba tí kò ní àríyànjiyàn nínú pé ojúlówó ni, ọmọ ọba tó nírẹ̀lẹ̀ tó sì kájú ẹ̀ pẹ̀lú ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ Ọlọ́run sípò yìí. kí Ẹlẹ́dùmarè fún wa lọ́gbọ́n tí a ó fi ṣe o, kí àwọn alálẹ̀ sì dáàbò bo àpèrè Awújalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú o. báyìí ni ọmọ ọba Sàlámì Àgòrò Ọdún sì ti wí nínú lẹ́tà ẹ̀ tó kọ sí àwọn èèyàn ńláńlá Ìjẹ̀bú Òde àti ìpínlẹ̀ Ògùn, tí àwọn èèyàn púpọ̀ sì ń kan sára sí pé ó káre láé bí ọ̀rọ̀ náà ti rí, bó sì ti gbọ́dọ̀ rí ló ti sọ jáde yẹn. àmọ́ àwọn míì náà ti ń sọ pé kí á wádìí ohun gbogbo dájú ká sì di èyí tí ṣòdodo mú ni o, pé Wasiu Ayinde náà kì í ṣe púrùǹtù o, èèyàn kan kò sì lè gọ̀gọ̀gọ̀ kó má mọ ilé bàbá ẹ̀ o, ó ṣàgbọ́dọ̀ mọ ẹni tó bí òun. wọ́n ní yóò kó àwọn ìwé kan kalẹ̀, aya àwọn èèyàn yóò já o, wọn yóò sì rí i pé kì í ṣe òfegè ní gbogbo ohun tó ń sọ.
àwọn míì náà ní gbogbo làwùlàwù tí Wasiu ń ṣe yìí nítorí pé ó láwọn èèyàn nígbìmọ̀ ni ó sì ní àgbójúlé ìjọba àti nítorí pé kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà kò ní ya ẹnikẹ́ni lẹ́nu tí wọ́n bá gbé kínní náà fún o. àwọn kan tí wọ́n wà nípò tí wọ́n mọ ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n sọ̀rọ̀ gbẹ̀yìn wọ́n ní àwọn mọ̀ pé bí Tinubu ti wà yẹn kò ní fààyè gba Wasiu Ayinde láti ba àṣà Ìjẹ̀bú jẹ́ pé tí kinní náà kò bá tọ́ sí Tinubu kò ní tì í lẹ́yìn láti fi tipátipá jẹ Awújalẹ̀ àfi tó bá ṣe pé lóòótọ́ ló ti ìdílé ọba wá tó sì jẹ́ àwọn ní kinní ọ̀hún kàn gan-an. nítorí ẹ̀ ni ìwádìí ọ̀rọ̀ náà ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ o kò sí sẹ́nìkan tó ti lè sọ pé ibi báyìí ni ọ̀rọ̀ náà yóò já sí. Ọláyíwọlá Alága ló ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde pẹ̀lú ipò Awújalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú fún bùlú àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.